ìròyìn kan jáde ní òní yàjóyàjó ọlọ́run kó ṣàánú wa ni. Ṣé ẹ mọ̀ wípé àwọn gómìnà tí à ń pariwo yìí wọ́n ní púpọ̀ láti ṣe nínú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. A dẹ̀ ń sọ kinní kan, ṣe rí a kì í ṣe nǹkan kan náà tí wọn ò bá lè yọ ṣàríà kan jẹ́ kó ń kálukú wà láyé ẹ̀, torí wípé ẹnìkan ò lè fọ́ọ̀sì nǹkan tóun fẹ́ lé ẹnìkejì lórí ìtẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀ ni. Now gómìnà ìpínlẹ̀ Bauchi, ìròyìn òjijì tó jáde lélẹ́yìí ó sì bà àyàn lẹ́rù gan. Tẹ́ ẹ̀ bá gbàgbé, ó lọ ṣe interview kan ní channels nígbà kan tí wọ́n bi léèrè tó ní bóun ṣe wà ó bold pẹ̀lú àìbẹ̀rù ni ó lóun lè kó àìmọye ẹgbẹgbẹ̀rún Fúlàní wọ Bauchi wọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì máa jayé wọn tí ò ti sin tó fẹ́ ṣẹlẹ̀ nínú tàbí ìtàn ṣe fún gbà náà. Now òun náà ló tún wá padà lọ sí ọ̀dọ̀ ààrẹ tó lọ ṣe mítìnì àgbénúléṣe pẹ̀lú ààrẹ láti lọ sọ fún ààrẹ pé àwọn agbésùnmọ̀mí àti ẹ̀wà lè sọ bóyá boko ni wọ́n o, bóyá terrorist ni wọ́n o, wọ́n ti wọ ilẹ̀ Bauchi wá o. Níjó ló sì ṣe interview tó ní òun fọwọ́ sọ̀yà pé kò sí tó fẹ́ ṣẹlẹ̀, òun lè kó mọye ní gbogbo àgbáyé Fúlàní tó bá wà ńbẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé ẹni tí ẹ máa dé, ẹni tó wá sọ pé òun lè ṣerú ẹ̀ ló wá padà lọ sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ bá wọn ṣèpàdé ìdákọ́ńkọ́ pé over 10,000 àwọn ará bí ni wọ́n ti wọ ilẹ̀ Bauchi wá o. Ẹ kọ́kọ́ ro kíní kan, báwo ló ṣe mọ iye fígọ̀ wọn, báwo ló ṣe mọ iye tó tó, ṣé iye tí wọ́n tó àbí tí wọ́n jẹ́ ṣé iye yẹn ló sọ, ṣó lọ kà wọ́n ni. Ṣe rí pé alábọ̀dé ni àwọn gómìnà, pàápàá jùlọ àwọn gómìnà ilẹ̀ Haúsá, ilẹ̀ Òkè Ọya, àwọn Haúsá Fúlàní, ṣe bí ti Zamfara àbí nǹkan àbí tìlúwo ló dá àwọn bandit 70 lẹ̀ láìpẹ́ yìí nílùú Buhari. Àwọn 70 yẹn lẹ́yìn ìgbà yẹn oró tí àwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò tí wọ́n ti dá bóyá Katsina lẹ́yìn ìgbà yẹn kì í ṣe kékeré. Bala Mohammed, gómìnà ìpínlẹ̀ Bauchi náà ó ti gbé tiẹ̀ dé, ẹni tó promise láti kó àwọn Fúlàní wá, torí àmọ́ nǹkan tá a ṣe fún àwọn Fúlàní tó fi di pé dandan Fúlàní ibòmíì wọ́n gbọ́dọ̀ wá sẹ́tù kán dẹ̀ wá gba àwọn ilẹ̀ àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó sọ tẹ̀síwájú pé ẹ̀rù ń bà wọ́n o, àwọn Fúlàní yìí wọ́n ti bóyá boko bóyá terrorist wọ́n ti gbàlú kankan o, wọ́n ti occupy gbogbo ìlú o. Ṣé ìṣepọ́gbọ́n ló ń dá kán mọ́ bá fura sí i? No, ẹ jẹ́ ká jọ rò ó. Ẹnikẹ́ni kó mọ̀ sunkún fún ilẹ̀ Haúsá Fúlàní. Àánú àwọn ọmọ Yorùbá, àánú àwọn tó wà ní South bíbá yìí ló ń ṣe mí, nítorí pé ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n lọ ọbẹ̀ yẹn láti settle kán máa tibẹ̀ wọ South wá. Tí wọ́n bá pọ̀, à ń sọ pé wọn ò pọ̀, wọn ò tó nǹkan ìyẹn tẹ́lẹ̀. Ní ìsìn wọ́n pọ̀, wọ́n tún ní nǹkan ìjà ogun, èwo lẹ́ni. Tá a bá dákẹ́ tá a fọwọ́ lẹ́rán, ṣé ìṣe ẹkún ọjọ́ alẹ́ rèé? Ṣé ìṣe pé láti gba ẹ̀mí everybody tí wọ́n bá blow whistle fún wọn, ṣé agbára lè ka wọn ṣá? Ta la mọ̀ tó kó wọn wá? Kí la mọ̀ tó wá ṣe? Ṣé dandan ni ká wà pẹ̀lú àwọn pípù yìí? Ẹ jẹ́ kó ń kálukú wà láyé ẹ̀ ní ó ti ń débẹ̀ bọ̀ ààrẹ tó bá ti di wípé àwọn pípù yìí wọ́n ń kóra wọn wọlé, wọ́n dẹ̀ gbẹ̀mí àwọn èèyàn. Kí láǹfààní wọn? Wàhálà lójoojúmọ́. Nígbà kan ẹ̀rù ń bà àwọn èèyàn láti sọ pé ẹ pín wa, ẹ̀rù ò bà àwọn èèyàn mọ́ torí pé nǹkan tí wọ́n rí ojoojúmọ́ ẹ̀jẹ̀ ni wọ́n fojú rí. Ikú àwọn èèyàn kan wà ṣáá bí ìgbà tí ẹdìẹ kan ń kú. Ẹ̀yin ọmọ Yorùbá, kí ló dé tá a bẹ̀rẹ̀ nǹkan kan lásìkò yìí? Kí ló dé tá a ṣetán láti gba ilẹ̀ Yorùbá lẹ̀ lọ́wọ́ àwọn afiniṣẹ̀sí pààyàn fẹ̀mí èèyàn ṣòfò yìí? Ẹ wo iye èèyàn tí wọ́n pa ní Plateau, àwọn Christians
lábẹ́ pé wọ́n ń pariwo ṣàríà àní tí wọ́n bá lè yọ ṣàríà ẹ jẹ́ kó ń kálukú wà láyé ẹ̀ ṣẹlẹ́sìn kan ló wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni. no ẹ wo bí wọ́n ṣe ń pa àwọn emir lọ́dọ̀ ọ̀wọ̀n gan tí ẹ bá lè máa ṣèyẹn fúnra wọn ẹ ti mọ̀ pé àwọn Fúlàní míì nílé òkèrè wọ́n ti ń pè wọ́n ti ń wọlé wá lérò wípé wọ́n ń bọ̀ wá gbèjà wọn ṣùgbọ́n agbára ò ní padà ká wọn mọ́ ẹ rántí Àfọ̀njá Àtálímì ogun yẹn tẹ́ ẹ rò wípé kò ní dé ogun yẹn ti dé èyí tí ààrẹ ń pariwo state police báyìí lára nǹkan tó lè dáàbò bò wá ni ṣùgbọ́n lọ́dún wo ni ìgbà wo ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ṣé agbára àwọn state police ọ̀ka mọ́ torójoojúmọ́ làwọn ẹni ń gbòòrò sí nínú nǹkan ìjà ogun bẹ́ẹ̀ ni wọn ò dẹ̀ dúró wọ́n ní ká máa ti chọ́ọ̀chì fáwọn agbésùmọ̀mí àtàfẹ́mi ṣòfò ṣé Nàìjíríà nìkan ló wà lágbàáyé ni ẹ̀dẹ̀ ti gbàgbé pé ẹ̀mí ò láàrọ̀ ẹni tí wọ́n bá ti pa wọ́n ti pa ẹ̀yọ́ ọmọ Yorùbá dẹ̀ wá dákẹ́ ráì ẹ̀ wá wòran àwọn pípì ò ní mẹ́sì wọn láàánú fẹ́ ní bọ́dì kò sẹ́ni tó sèfù wọn ẹ̀yin ọba ẹ̀yin gómìnà tẹ́ ń gba security vote àti ẹ̀wá ẹ̀yin gómìnà lẹ́ Yorùbá àti ẹ̀rí jàsá yín ń tà lẹ́yìn 2027 ara yín gómìnà Òkè Ọya ìkan dá àwọn báńdíìtì lẹ̀ ìkan tó ti kó báńdíìtì wọlé toró tí lóun máa kó wọlé ariwo tó wá ń pa ń sìn tó lọ bá ààrẹ ṣèpàdé ṣé káàrí ó gbébọn kó lọ kojú wọn ni ṣùgbọ́n kinní kan tó yẹ kó jẹ́ solution mi délé tẹ́ sọ tí Nàìjíríà kì í ṣe ó dìbò bá bọ́wọ́ sórí àì tó sọ bẹ́ẹ̀ Bauchi yẹn ó yẹ ká lọ ká wọn mọ́ ni ó yẹ ká gbẹ̀mí gbogbo wọn síbẹ̀ ni torí kí ni wọ́n ń wá lásìkò yìí àwọn international support tá a ní tá a bá ní wọn ṣé nǹkan ò ti dé ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì pariwo síta ń sìn pẹ̀lú tí Bala Mohammed ní tètò lọ ṣe pẹ̀lú ààrẹ ó yẹ ká tètè wá solution sí ń sìn ṣùgbọ́n ẹni tó wá sọ̀rọ̀ gangan ẹni àkọ́kọ́ tí wọ́n ń fura sí ni kí ló lè fẹ́lẹ̀ yìí plan wọn àtàjẹ́ndà wọn plan wọn àtàjẹ́ndà wọn ni ṣé a wà nínú problem are we not in trouble ọmọ Yorùbá àwọn people ti surround wa o wọ́n ti wà káàkiri o tí a bá fọn wísù fún wọn wọ́n ò run orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ àwọn olóṣèlú yìí 2027 ni wọ́n ń pariwo nobody will save including the governors including ẹ̀yin ọba ogun Fúlàní la pè o ṣùgbọ́n ogun Fúlàní ò kóran Yorùbá rí o ṣùgbọ́n ẹ wá mọ àwọn nǹkan tí wọ́n fi ń jà sí ẹ mọ àwọn tó wà lẹ́yìn wọn à ń gbọ́ pé Trump ó ti release àwọn list àwọn tí wọ́n jẹ́ agbésùnmọ̀ I don't know how far it is true but release or no release or open them kọ́ ni issue kí ni Gumi ń sọ ṣé wọ́n ti fọ̀rọ̀ wá Gumi lẹ́nu wò àwọn tí wọ́n mú tẹ́ pé orúkọ wọn jáde tán kó orúkọ wọn jáde list kí ló ṣẹlẹ̀ sí wọn irú ọgbọ́n wo ni ààrẹ ń dá tí a ṣe fẹ́ bọ́nú ẹ̀ Ọlọ́run aṣọ wa o mo kí gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń wò wá o ìkànnì ìdúgbò àmàṣà náà la wà ṣé agbára gọ́ọ̀mẹ̀ntì lè kà ṣé gọ́ọ̀mẹ̀ntì lè jẹ́ solution sí tó wà lẹ́yìn ọmọ Yorùbá ẹ má sùn Ìdúgbò àmàṣà channels lẹ́yìn tí ń wò wá Ṣeun Agboola lórúkọ tèmi gómìnà ìpínlẹ̀ Bauchi ó ní over 10,000 Fulanis wọn ọmọ bí boko wọn ọmọ bí terrorists ó ní wọ́n ti wọ Bauchi o lẹ́yìn ìgbà tó sọ wípé allegedly nínú interview ní channels pé òun máa kó gbogbo Fúlàní gbogbo àgbáyé wá sórílẹ̀-èdè Nàìjíríà ibo ni wọ́n lọ láti Bauchi south ni o nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò wọn sì ní délẹ̀ Ìgbò wọn á ṣe kínní yẹn fún wọn Ọlọ́run ní ṣe wá lọ́mọ àlè ilẹ̀ Yorùbá ẹ jókòó síbẹ̀ ẹ máa ṣe pàtì kiri.